Pages Production. Ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ o, ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ o, ọmọ Àrélù o. Ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ o, onídàárara. Ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ o. Ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ o, ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ o, ọmọ Àrélù o. Ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ o. Àpẹ́kẹ́ lónìí mo kọ́kọ́ rí bàbá mi. Ẹ mọ̀mọ́ tí ohun mi o, ẹ mọ̀mọ́ tí ohun mi tó rẹ́ni ní ìhùngbọ̀n àgbọ̀n irun ni. Ìbà apẹ́tẹ́ ọwọ́ mo rí bàkíbà mi kọ́ mọ́ ṣẹ. Ìbà apẹ́tẹ́ ẹsẹ̀, ìbà tẹ́lẹsẹ̀ tí òun tẹ́ẹ̀dẹ́ gbọ́ngbọ́n tán. Àpẹ́kẹ́ mo rí bàbá mi. Ọmọ ajáwé di wéègùn ló mo rí bà ẹjọ́ yẹmi lóde tòní o. Gbogbo ọmọ Ìlọ̀kọ́ o, gbogbo ọmọ onílọ̀kọ́ pátápátá ẹ̀ mọ́ bọ̀ ní gbàgede. Ẹ bá wí fẹ́ràn ọjà kí wọ́n wálé o, ẹ̀sán fara oko kó wálé o. Lónìí o, gbogbo ẹ̀yin ọmọ Ìlọ̀kọ́ ẹ̀ wá gbọ́ bí wọ́n ṣe koríkì àwọn bàbá tẹ̀yìn. Ìlọ̀kọ́ ọmọ Àrélù o, Ìlọ̀kọ́ ọmọ Àrélù ọmọ àjórèkété fọ́ba. Ẹ̀yin lágbé yìí tó sunwọ̀n fún olú ńlá o, àgbé yìí tí ò sunwọ̀n fún ẹrú ni bàbá yín kúkú jẹ́. Òjò ló pa mí mo yà nílọ̀kọ́ o, ọ̀tún Ìlọ̀kọ́ ti mú dá òde èlé, òsì Ìlọ̀kọ́ ó ti mú dá òde ẹ̀rọ. Agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ Ìlọ̀kọ́ ti mú dá òdì gbẹ́ni lórí o, ọmọ agbẹ́ni lórí pèrègèdè fọ́ba. Ìlọ̀kọ́ ọmọ Àrélù ẹrú mọ́sá ọmọ àjọba ló lélẹ̀, tẹ̀tù òjọba lóhùn ẹ̀rùn ọmọ akẹta lọ́sì. Ọmọ agbẹ̀jẹ̀ dànù lọ́rùn àkàmọ́ ni bàbá yín kúkú jẹ́ o. Àrí gbági-gbági àgbà nílọ̀kọ́ ti ní ẹ má mọ̀ gbẹ̀sì go. Gbáràbà ó ní ẹ mọ̀ mọ̀ gbáràbà. Àràbà náà ló soyún níjàdó o. Igi awẹ́ ẹ̀yìn ló sowó ti gbin ni. Ọmọ orí ni wọ́n gbà ń wò fowó o. Ọmọ adágún odò tí kò kìbìtì. Bàbá tẹ̀yìn làgbàlagbà odò wọn yà bàtà. Òbílẹ̀ jẹ́ lóbi kì í lé o. Ọ̀tara lẹ́ràn lé bí ọdẹ. Ẹ̀yin lásàlejò kéré bí ẹni mọ̀ tẹ́lẹ̀. Asápá pẹ̀lẹ́ mọ́mọ́ sọ tẹ̀rúkọ ni bàbá yín jẹ́ o. Ìlọ̀kọ́ ọmọ Àrélù ọmọ àjọba ló lélẹ̀. Ìlọ̀kọ́ o ọmọ Àrélù o. Ìlọ̀kọ́ o ọmọ Àrélù o. Ẹrú mọ́sá o abẹ́ni lórí. Ìlọ̀kọ́ o ọmọ Àrélù o. Ìlọ̀kọ́ o ọmọ Àrélù o. Ẹrú mọ́sá o abẹ́ni lórí. Kékeré wọn ń yọ̀dà ń bẹ́ẹ̀ rí o. Àgbà lọ́kọ̀ ń yọ̀dà ń bẹ́ẹ̀ rí. Kékeré yín ń yọ̀dà ń bẹ́ẹ̀ rí o. Àgbà lọ́kọ̀ ń yọ̀dà ń bẹ́ẹ̀ rí. Ń bẹ́ẹ̀ rí o. Ìlọ̀kọ́ ń bẹ́ẹ̀ rí o. Ìlọ̀kọ́ abẹ́ni